Owutu rédíò Owutu àti pé Owutu ti FM ṣáà máa sùn yẹ ká jà ìlọ Owutu FM. Our wonderful ministers of God, thank you so much for coming. Mi ò ní ọpọlọ tó bàbá Òṣìyẹmí, ó yẹ kí n ti há gbogbo orúkọ sórí. Àmọ́ dádì mi ti wá preach ìbílẹ̀ kan nípa orúkọ yìí ò ní bàjẹ́. Especially, I want to say a very big thank you to our daddy, the great Baba in Christ Apostolic Church. We love him so much in Mecca. We love him so much in Benin. We now love him in SM region. The great Baba that corrected us in peace and in love. God will bless you more, sir. Baba wa, great Baba, and you be okay. Mo jẹ́ lẹ́yẹ lórí mi tó fò. Ẹyẹ ọ̀kí wà lórí mi báyìí. For instance, ẹ ṣe kan adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn akọrin pátápátá. Kò wọ́n mi kẹ́ stop. Bóyá tó bá ṣe program mi tó ká tún bẹ̀rẹ̀ mí. Thank you so much for coming. Gbogbo instrumentalist, thank you so much for coming. Gbogbo ushers, ẹ ṣé gan. Gbogbo ọ̀rẹ́ pátápátá láti inú industry. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ àṣẹ gbòòsà mẹ́ta. Gbòòsà. Lórúkọ Olúwa kò ní ṣòfò, Ọlọ́run gbọ́ àdúrà. Àwọn ṣíṣe tó kù síwájú àwọn ìrìn àjò gbogbo, Olúwa kó pa yín mọ́. Ẹ ó lọ láyọ̀, ẹ ó sì bọ̀ láyọ̀, ọkàn yín sì máa balẹ̀. Àṣeyọrí ẹ ó ṣe ohun gbogbo. Àtẹ̀yìn àti màmá, Olúwa kó pẹ̀lú yín. Ní orúkọ Olúwa, ẹnikẹ́ni nínú yín kò ní ṣàìsàn. Ọwọ́ ayé ọwọ́ ọ̀tá ìdè búburú kan kò ní jàlù yín. Ètò ibi kan lórí ayé yín kò ní wá sí ìmúṣẹ. Ẹ máa gbé lálàáfíà. Gbogbo àwọn tó ti ràn yín lọ́wọ́ nípa ti ayẹyẹ yìí, Olúwa kó ràn wọ́n lọ́wọ́. Gbogbo àwọn tó ti tì yín lẹ́yìn fún àṣeyọrí ìsìnkú bàbá yìí, Olúwa kó tì wọ́n lẹ́yìn. Ọlọ́run ṣe bẹ́ẹ̀, ògo ni fún Ọlọ́run wa ní orúkọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn. Ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Owutu. Àwọn náà ṣe bẹbẹ, ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ, ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máa. Thank you very much. Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o. Máa gbọ́, má yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́. Ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu
níléeṣẹ́ Owutu FM, the mouthpiece of the grassroots. Yashali lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM. Má yí kúrò níbẹ̀ má gbọ́ Yashali náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.